tèmi níjọ́ kan báyìí kan ní ẹ wo eyín yìí ẹni màá fi gé ẹ jẹ tí ẹ rí eyín yìí ó la fi ń jẹ gànjà ó la fi ń jẹ rógbó la fi ń jobì la fi ń jẹ la fi ń mu àgbo la fi ń mu àgúnmu ẹ rí pé mo try to get here sef fífọ̀ tí mo fọ̀ to get here ẹ wo eyín beautiful eyín tó setting ọlọ́run tí bùn lè jì ó ní wọ́n fẹ́ bú yes ẹ̀yin tèmi ẹ̀yin kan máa sọ fún mi ẹ jẹ́ kí n show kẹ́ mọ rí ẹyin jù mí nínú fídíò yìí ẹ̀yin kan sọ fún mi pé ojú yín ò pọ́n náà òun sunu 3 hours 4 hours ojú ẹ̀ máa pọ́n kójú ẹ̀ tó lè mọ clear wàá mọ sunu 7 hours wàá dẹ̀ máa mú mi kì í ṣe pé wàá mú mi parẹ́ o do you understand ò lè mú mi pọ́n kò mi parẹ́ mo dẹ̀ sọ fún yín níjọ́ wo nípa aloe vera it's still very potent ó lè má ṣiṣẹ́ fún ẹ nítorí pé o kì í sùn dáadáa ọmọ bí ẹ̀yin kan mu gbó ẹ̀yin kan mu tí ẹ̀yin kan mu sìgá kò ní ṣiṣẹ́ fún ẹ mo dẹ̀ sọ nípa kíni mo sọ nípa moringa ẹ lọ wá moringa powder moringa seeds àti ginger ẹ lọ wá ẹ máa mú ojú ẹ máa clear tó o bá kí ń sùn dáadáa 7 hours kò lè clear o oorun náà ló máa jẹ́ kó clear pẹ̀lú nǹkan tó ń tà ń lò yìí then aloe vera mo ní kí ẹ mọ kan sí lálẹ́ ó máa take care kọ́lẹ̀ cataract ó máa take care cataract ó dẹ̀ lè help ẹ ó dẹ̀ lè mo sọ lè help ẹ pẹ̀lú glaucoma ó lè ní mo sọ o do you understand ní aloe vera ẹ máa kàn sí méjèèjì lálẹ́ ẹ̀yin títẹ̀ mí ọ̀rọ̀ Àgbàlá Gabriel la fẹ́ sọ. nǹkan tí mo fẹ́ sọ òun ni wípé nǹkan tí wọ́n sọ nípa Àgbàlá Gabriel òótọ́ ni because mi ò ní parọ́ èmi tẹ́ ń wo yìí tó mo ṣẹ̀ṣẹ̀ gba Islam ni ó jẹ́ kí n fi gbogbo àwọn ìrìn tí mo ti rìn sẹ́yìn torí mi ní parọ́ fún yín àmì woke up girl tẹ́lẹ̀ woke up girl ni mí so mo máa ń dúró sẹ́gbẹ̀ẹ́ títì tó bá ti dalẹ̀ torí mi ò lọ́kọ mi ò lẹ́nì kankan tó ràn mí lọ́wọ́ tí mo fi ń survive tèmi yẹn tó bá ti dalẹ̀ màá lọ sẹ́gbẹ̀ẹ́ títì màá fáwọn ọmọ mi nìkan sílẹ̀ sínú ilé ẹ̀rọ máa bà mí pé àwọn ọmọ yìí màá jáde lọ pé kémi náà lọ wá owó tí màá fi ṣègbà ṣàwò máa yìí ìjọ́ tèmi tẹ̀ máa rí torí èmi ti rí saga Muyideen àbí kankan ó jẹ́ kémi náà mọ̀ pé ẹnìkan jẹ́ Àgbàlá Gabriel so bó ṣe wá di alẹ́ ọjọ́ yẹn èmi wà ní títí tàmítẹ́mi ti máa ń hustle ni mo wà ibẹ̀ ló ti pè mí mi ò parọ́ mọ́ o torí gbogbo èèyàn ló lẹ́nẹ̀dà tí kò sí kankan tí mo fẹ́ gain bẹ́ẹ̀ ni ṣé ẹ̀ ń gbọ́ ma. mo ń gbọ́ yín. ok ẹgbẹ́ títì mo wà tó ti pè mí pé ibi tèmi tẹ̀ ti ń lọ mo ṣe wá rí ojú ẹ̀ mọ́tò red kọ báyìí bíi jíìpù àbí kankan òun ló gbé wá mọ́tò yẹn dàbí red báyìí bí i wine ní mi tẹ̀ mọ́ òun ló gbé wá so ó wá pè mí wá ní kí n wọnú mọ́tò. wá síbi tí ẹ ti ń ṣe hook up tẹ́tí ló ń wá iṣẹ́ àjẹyìn lọ. ibi táwa girls máa ń dúró sí lálálẹ́ Òṣogbo ni èmi ti ń sọ̀rọ̀ tèmi Òṣogbo ni mo ti ń sọ̀rọ̀ girls alẹ́ ló wá sí ibibẹ̀ bí ọwọ́ bí 2 to 3 òru jàre òru ni mo fẹ́ sọ òun ló wá so bí ọwọ́ 2 to 3 òru ló wá so bó ṣe rí mi èmi délé yìí mi ò kí múra bí woke up girl tí máa fẹ́ jáde mo máa ń cover ara mi so bọ ibẹ̀ yẹn mo máa ti ń hustle lálẹ́ mi lè parọ́ bó ṣe pè mí yẹn ó ní kí n wọnú mọ́tò mo wojú yẹn mo ní ojú yìí ìjojú mi mọ̀ ṣé ń ṣe pásítọ̀ tí wọ́n máa ń sọ pé lọ́nláìn pé Àgbàlá Gabriel ó wá rí pé mò ń wojú wọn ó ní ṣé o mọ̀ mí ni mo ní mi ò mọ̀ yín o mọ̀ yín kẹ̀ èmi délé torí owó tèmi fẹ́ gbà ṣé màá ní mo fẹ́ pé mo mọ̀ ni èmi wá hustle bẹ́ẹ̀ yẹn ni kó fèmí lówó tèmi kí mi máa lọ nǹkan tó wà ní mind mi nìyẹn so ìgbà tó ti rí pé mi ò mọ òun yẹn ó wá ní kájọ máa lọ sí hòtẹ́ẹ̀lì yẹn ò jìnnà síbi tí ó ti gbé mi ní ọjọ́ tá à ń sọ yìí ṣé ẹ̀ ń gbọ́ ma hòtẹ́ẹ̀lì yẹn ò jìnnà síbi tí ó ti gbé mi lọ́jọ́ yẹn aṣáàdínú rùn ó ní òun ti pe gẹ́ẹ̀ kan mind mi ò ṣe pẹ̀lú gẹ́ẹ̀ yẹn ló jẹ́ kí n wá drop ẹ̀ padà kíní kan ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ṣùgbọ́n ṣàwò within how many minutes ó ti torí ó tẹ̀ tètè ó jẹ́ nǹkan tó tètè nǹkan ó ti ṣe nǹkan tó fẹ́ ṣe pẹ̀lú mi ó ti calm láàrin bẹ́ẹ̀ ni kò wá active lórí bed kò wá active lórí bed. èèyàn tún gbé mi débẹ̀ kí ni mo tún wá Àgbàlá Gabriel bíi ti bó. so kò wá active lórí bed wọ́n wò pé ṣé kìí pé máa yí kí ló ṣe máa yí tó ń ṣe ara ẹ̀gọ́ ò balẹ̀ ọkàn ò balẹ̀ ló wá ní òun àtàwọn
kíní àwọn jọ wá pé but àwọn wà nínú room ọ̀dọ̀ tiwọn òun bóun ṣe wà yìí èèyàn mímọ́ lòun o òun wà. wọ́n bá mi sìn onígbàgbọ́ Gabriel bá mi sìn ìgbà tó wọ́n ní òun sáré nǹkan ṣe ló ń wọ̀ fòkìfòkì kiri báyìí ó ní ṣe mi hand camera ó dé yẹn kámẹ́rà àbí bọ̀bọ̀ ó ní mi hand camera mo ní mi ìyá àgbẹ̀ kò bẹ́ẹ̀ sí ó wà lórí ìfìlẹ̀ lára rí ọkọ mi kò bẹ́ẹ̀ sí ó wà lórí ìfìlẹ̀ lára rí. tí wọn ò jẹ́ máa bí tí wọ́n ti mọ̀ pé sí òní choice. àgbà tí ní ìdáwọ́ ti ẹjọ́. ó ní fóònù mi dà mo ní fóònù wà lórí túbọ̀ ó mú fóònù mi ó dojú fóònù mi lulẹ̀ ó ní ṣé mo ṣọ́ọ̀bù kò sí kámẹ́rà bí kò ní kò sí kámẹ́rà ó bá mi sùn gbogbo ọmọ tó tẹ̀ kò tó 3 minutes torí ara ẹ̀ kò balẹ̀ ó kàn sáré ṣe pápá ó ti tò ṣódà ó sáré wọ́n tó tú ló ṣọ́ra ṣódà ó wá ó jà àṣẹ 3 minutes bá ní. the only thing tó dùn mí nínú ọ̀rọ̀ yìí nísìn òun ni pé tó kàn sáyẹn mi wọ́n ní Àgbàlá Gabriel bẹ́yìn náà ṣe gbọ́ 3 minutes òun ló dùn mí 3 minutes báwo pẹ̀lú gbogbo lecture yìí náà 3 minutes báwo Àgbàlá Gabriel ẹ̀yin tèmi tí àwọn obìnrin tán bá ti chipping ara wọn tán tí àwọn obìnrin bá ti chipping ara wọn tán wọ́n wá claim victim wọ́n máa claim victim ṣé bí ìwọ obìnrin kó tó làdí allegedly bẹ́ẹ̀ ṣe sọ o tó ní kálukú yín claim pé Àgbàlá Gabriel bá yín sùn Àgbàlá Gabriel bá yín sùn Àgbàlá Gabriel bá yín sùn ọkùnrin ní Àgbàlá Gabriel mẹ́ ọkùnrin sàn ẹ̀jẹ̀ ló ń rọ̀ nínú veins ẹ̀ ẹ̀jẹ̀ ló ń rọ̀ nínú veins ẹ̀ kí ló dé tí wò fi wo tọ́lọ́ mọ́ Àgbàlá Gabriel lára ìgbà tí Àgbàlá Gabriel ní kẹ́ ẹ pàdé ní hòtẹ́ẹ̀lì kí ló dé tó sọ wípé pásítọ̀ ní Àgbàlá Gabriel pásítọ̀ ẹ má jẹ́ kí n pàdé yín ní hòtẹ́ẹ̀lì ẹ jẹ́ n pàdé yín ní gbangba ẹ jẹ́ ìpàdé yín bí church táwọn èèyàn wà kí ló dé tí ẹ̀yin obìnrin tẹ́ fi ìpẹ́ lè bá sí Olúwa jẹ́ ẹ̀ẹ́dẹ̀ lè bá sí Olúwa jẹ́ o because ẹ̀yin wọnú Bible dáadáa ẹ̀ẹ́dẹ̀ wọnú Àlùkùránì dáadáa ọkùnrin mélòó ni wọ́n castigate fún ṣìnà ọkùnrin mélòó wọ́n castigate fún ṣìnà nínú Àlùkùránì wọ́n ní ẹ lè fẹ́ mẹ́ àbí mẹ́rin àbí mẹ́ whatever nínú Bible ẹbẹ́ yìí náà rí story Solomon ó níyàwó púpọ̀ ó dẹ̀ ní concubines kí lẹ mọ̀ tó ń pè ní concubines àlè ni ṣé àlè yẹn ṣé tẹ́ntẹ́ ni wọ́n mọ́ play ṣé kò jẹ́ ṣé Olúwa ṣé òun kọ́ ni the wisest man up till now bá ṣe gbọ́nú Bible àbẹ́ ẹ̀ mọ̀ story David ẹ lè bá ṣe Ọlọ́run jẹ́ lára pásítọ̀ wọ̀nyí ẹ lè bá ṣe Ọlọ́run jẹ́ ẹ ṣe help àwọn pásítọ̀ yìí náà láti mọ̀ ṣèṣekúṣe nǹkan tó dùn mí nínú ọ̀rọ̀ yìí jù ó ní like owó mismanagement owó kí wọ́n ní pásítọ̀ owó tí wọ́n dá àwọn diaspora especially pásítọ̀ ń tẹ̀lé wọn lọ gbà á wọ́n gbà nú ẹ̀ ó nìkan tó bí mi nú pásítọ̀ ó nìkan tó bí mi nú èyí tẹ̀yìn náà rí ó tó yín jẹ ẹ má tún solo níjọ́ míì lórí ọ̀rọ̀ owó yẹn mo fẹ́ emphasize side owó yìí dáadáa but kí n mọ́ gbàgbé àwọn the most important thing tẹ́mi tẹ̀lé wá bíbí in as much as o ti chipping ara ẹ̀ fún pastor it's your business tí wá lójú tì wọ́n tún wá ń gbé yín wá life tí wá ń sọ ẹ̀yin míì dẹ̀ ní single mom ní ọ̀pọ̀lọpọ̀ yín ǹjẹ́ ẹ gbọ́ pé wọ́n sọ pé pastor dó yàwó yàwó àbí ẹ gbọ́ tó wọ́n sọ pé pastor dó under age àbí ẹ gbọ́ tó wọ́n sọ pé pastor ṣe ìbálòpọ̀ by force ẹ̀yin single mom ni wọ́n help pastor help wọ single mom tó lọ́kọ tálà bá mọ̀ pé ní ọkọ single mom tó bá ṣe pastor kó tiẹ̀ ṣe yẹn tó wá ń pọ̀ fídíò yẹn tó bá jẹ́ wípé ǹsìn wọ́n ti sọ pé pastor yẹn ó ń dójú àtì 15 minutes ó sì ń ṣe lọ nígbà tó máa dà báyẹn wá wo nǹkan tó dà pastor yẹn strong even èyí tó pera ẹ̀ ní ọkọ single mom tó ń hánkọ àwọn voice àwọn obìnrin tó lójú tì yẹn òun gan máa feel threatened ó máa feel inferior lórí power pastor tó gbọ́ pé bó ṣe na àwọn obìnrin tó gbọ́ràn ẹ chipi ara yín kí ló dé tó jẹ́ pé gbogbo yín ẹ wá fall sójú kan kò wá séèyàn tó lè mọ̀ ọ́ kọ̀ nu yín ẹ mọ̀ kọ̀ ni ẹ mọ̀ kọ̀ pé ké o mọ̀jẹ̀ ń tara Ọlọ́run sẹ̀ mọ̀jẹ̀ ń tara pastor sọlọ́n pastor ní kó wá pàdé òun ní hòtẹ́ẹ̀lì ìwọ ò ti mọ nǹkan tó wà ń bẹ̀ pastor sì ní kó wá pàdé òun ní hòtẹ́ẹ̀lì yẹn ó yẹ kí ọpọlọ rẹ ìwọ ọmọ tí wọ́n kọ́ pé ìwọ obìnrin tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́ tó jáde nílé eré tí ìyá rẹ kọ́ ẹ àbí bàbá rẹ kọ́ ẹ àbí wọn ò kọ́ yín tí pastor sọ wípé ẹ jẹ́ ká pàdé ní hòtẹ́ẹ̀lì ó yẹ kó o ti mọ̀ pé tí ọkùnrin pastor ti dé sí nìyẹn ó ti yẹ kó mọ̀ tí ọkùnrin pastor ó ti dé sí nítorí ọkùnrin ni pastor ẹ̀jẹ̀ sì ló ń flow ó dẹ̀ rí obìnrin ẹ wá ní kò ní ṣe ó dẹ̀ ná ṣe ó dẹ̀ mọ̀ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ yín chipu èèyàn tó kọnu yín ò wọ́pọ̀ kò tiẹ̀ sí ni bóyá tó bá yẹ pé ìwọ yàtọ̀ ni ó sọ fún pé pastor rárá ẹ jẹ́ àpàdé ní gbangba ẹ wá ní pastor ṣe 3 minutes ló ń dùn mí pastor ní gbogbo nǹkan tá à ń kọ yín
ẹ̀yin tèmi anxiety lè fà á kì í ṣe pé pastor is not okay, that pastor is okay, ẹ̀yin náà rí pé body wọn trim dáadáa. Anxiety lè fà á obìnrin tí ń tí ìdórí ẹlẹ́tí ń tí ìdórí mi ìfẹ́ kí wọ́n ká mi mọ́ bíbá ẹ̀ mo gbọ́dọ̀ ká mi mọ́ kọ́nà ìyàwó mi ò gbọ́dọ̀ ká mi mọ́ jẹ́ ń tètè lọ jẹ́ ń tètè padà wálé sí ọ̀dọ̀ ìyàwó mi bí ó ti sọ fún ìyàwó ẹ̀ pé mo fẹ́ lọ ra búrẹ́dì títì ni láì mọ̀ pé hòtẹ́ẹ̀lì ló ń lọ gbogbo eré yẹn wọn ò gbọ́dọ̀ rí mi èmi lágbájá kíákíákíá anxiety máa wà ó máa wà ń bẹ̀ jẹ́ tètè ṣe ká tí màá ṣe pápápá jẹ́ ṣe pápápá jẹ́ kí n ṣe ó lè fa kí ọkùnrin tètè dàgbà mi kì í ṣe pásítọ̀ nìkan mò ń sọ fún yín eléyìí nítorí jọ́ mi ó lè fa kí ọkùnrin tètè wá ẹ̀yin tèmi ṣe ń gbọ́ mi báyìí tó bá wá dijọ́ míì ìwọ ni tó ń wò mí o mọ̀ nípa ọ̀pẹ́ ẹ̀yìn alẹ́ tí mo ti múṣẹ́ kalẹ̀ fún yín tí mo sọ pé dá Cameroon wà ń bẹ orógbó wà ń bẹ okó esi wà ń bẹ kó esi wà ń bẹ tanko even egbò àtò wà ń bẹ torí ara ríro ìparun pupa ìparun funfun akọgùn gan ó wà ń bẹ torí àbámọ̀ jẹ̀dí ata ìjọsì kànáfùrù ginger tí mo sọ fún yín pọ̀ pé ẹ̀yìn alẹ́ tẹ́rẹ̀ omi sí ó yẹ kẹ́ lè mọ̀ mú yẹn láàárọ̀ náà pásítọ̀ torí eléyìí náà ni ẹ mọ̀ yẹn ẹ tí ẹ wá tí gbọ́ nípa àdùnyìngbà nípa point by two ẹ gbọ́ ok ẹ̀yin ò tí ẹ wá mọ̀ yẹn níwájú yín bẹ̀ yẹn níwájú yín bẹ̀ yẹn ẹ sì tẹ́tí mọ̀ pé ọmọ kan dóde yín ló tẹ́lẹ̀ àwọn ọmọ àkọ́gbà kan dóde yín ló tẹ́lẹ̀ ẹ ti bọ́ síwájú yín ẹ bẹ̀rẹ̀ báyìí ẹ kàn ra ká kí lórúkọ rẹ̀ egbò ọ̀sẹ́pẹ̀tú ẹ jábí mẹ́ta ẹ ká mọ́wọ́ ìṣánù ẹ mú orógbó dídì kan sí ẹ yọ ata mẹ́sàn-án ẹ yọ atare mẹ́sàn-án ẹ yọ atare mẹ́sàn-án ẹ jẹ́ sí tẹ bá dẹ̀ lè jẹ mọ́ no problem kẹ́ mọ́ sí yáàyù kẹ́ ra fomi kẹ́ mọ́mi lé ẹ ti sè yẹn like maybe tẹ bá tẹ mọ̀ pé ní gbogbo iṣẹ́ ọ̀pọ̀ntì yìí ni mo ń sọ fún yín o tó yẹ yín ẹ ti mú lé maybe 30 minutes before time or 1 hour before time ẹ wá jẹ́ kọ́ mọ̀ pé ní 3 minutes anxiety ni tẹ bá wá ń lọ ẹ wá máa sip omi ẹ mọ̀ rush omi yẹn ẹ mọ̀ kò ṣe omi tútù kì í ṣe omi tútù kọ́ ordinary water bí ordinary Ragolis water or ordinary pure water or ordinary omi tẹ́ mọ̀ ń pa ẹ̀ kì í ṣe omi tó máa tún pa action yìí o kó mọ̀ jẹ́ tútù ẹ ra máa sip ẹ lọ ẹ kúkú ti wà lọ́nà pa fẹ́ lọ ṣàgbèrè èwo làbúrò mọ́ kánjú èwo làbúrò jẹ́ kí anxiety pa yín ẹ ti wà ní ojú ọ̀nà ẹ ti wà nílẹ̀kùn pé yes mo fẹ́ lọ ṣàgbèrè mo fẹ́ lọ dú obìnrin yìí ẹ ti wà lọ́nà ẹ má wá jẹ́ ká ẹ má mọ̀ jẹ́ gbígbọ̀n ẹ má jẹ́ kí gbígbọ̀n kí wọ́n sọ yín di 2-minute noodles because tí kìíní bá ṣe lemọ́ I'm telling you ó máa yí mọ́ yín lára ẹ dẹ̀ lè mọ́ rí bíbí ọ̀nbẹ̀ like every time àwọn ọmọ tó gbọ́ràn wọ́n pọ̀ every time àwọn ọmọ àkọ́gbà wọ́n pọ̀ ń bẹ̀ gidigidi ẹ wà mọ̀ ṣe ní anxiety 3 minutes ó máa yí mọ́ yín lára tó bá jẹ́ pé ẹ ti fọ́ lẹ́nu fọkúfọ́ ni tẹ́ ti fẹ́ tẹ́ jí kó tó náà mọ ibi tára kù sí nígbà tó bá relay story yìí ó máa relay rẹ̀ pẹ̀lú respect ni even sef ọkọ àwọn single women tó ń gbọ́ story yẹn gan òun gan máa feel inferior lórí power yín ó wá bà ní pásítọ̀ kò bàjẹ́ mo ti sọ fún yín nítorí ìjọ mi because bá a ṣe ń sọ yìí àwọn mi ò ní gbọ́ àwọn mi ò tún wá test yín but pásítọ̀ láàrin yín àti Ọlọ́run ẹ ṣàtúnṣe láàrin yín àti Ọlọ́run ẹ ṣàtúnṣe ẹ ṣàtúnṣe gidigidi lórí ọ̀rọ̀ àwọn obìnrin wọ̀nyí lórí ọ̀rọ̀ mismanagement of money or maybe misplaced priorities orúkọ dáadáa tí Ọlọ́run fẹ́ fún yín ẹ má jẹ́ káwọn ayé bàjẹ́ ẹ ń tèmi ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ ìwọ tó bá dẹ̀ mọ̀ pé ìdákọ́lẹ̀ mò ń tètè wá or any kind of ìdákọ́lẹ̀ ń yọ ẹ́ lẹ́nu àti ní take care ara rẹ look around you and see what is happening to you ẹ yé wòwòkúwò mò ń bọ̀ wá lórí fídíò à ń tètè àwọn kan tó wọ́n sọ pé káwọn ọmọ ti ronú ìbálòpọ̀ àwọn ti ń dà á tún padà wá ọ̀rọ̀ bí ojú bẹ́ẹ̀ yẹn lọ tó bá fẹ́ contact mi nọ́mbà mi máa wà ní ìsàlẹ̀ fídíò yìí yes ire o bye for now.